Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh to all my Muslims brothers and sisters across the globe. Appreciate darapọ̀ mọ́ mi nínú Ramadan series and I hope you've been enjoying all my recipes tí mo máa mú wá fún yín. So kí ni mo mú wá fún yín fún èní fún iftar kò ju asun spaghetti lọ. Ṣó ti yé yín táwọn míì pè ní asun pasta. Ìkọ̀kan náà ni. So nísìnyí mo ti gbóròrò kaná ó ti gbóná dáadáa. Ẹ jẹ́ ká da onions wá tó sauté ṣàrà. Ẹ lè máa wonder pé òróró mi ń fò mí. Yes, mo ti lò tẹ́lẹ̀. This is the second use. Ṣé ti yé yín? So Alubosa yìí máa pọ̀ oró nǹkan tí mo fi ṣe tẹ́lẹ̀. Ṣé ti yé yín? So no wastage in my kitchen. Ẹ̀yin náà mọ̀. So ó ti ṣe kí ni báyìí? Ó ti sauté bí mo ṣe fẹ́. Nǹkan tí máa ṣe ni asun wa which is goat meat. Ẹ dá ìṣe kínkínní báyìí. You need to fry it on medium heat. Meanwhile, àti bọ̀ cooked goat meat ni mo dà lé o. Kò ń ṣe raw o. Mo ti bọ̀ seasoning goat meat yín dáadáa with your seasoning and your salt or anything tẹ́ bá fẹ́. But please be mindful, goat meat máa ní taste tiẹ̀. So ẹ má dà gbogbo spices sí pé ẹ fẹ́ jẹ́ kí ó dùn. Òun ní taste tiẹ̀. So my advice ohun tí wọ́n sì ní kí spices tẹ́ bá fẹ́ fi ṣe goat meat yín kó jẹ́. Ṣó ti yé yín? So ní báyìí mo fẹ́ dín. Mo kàn máa sauté ẹ̀ dẹ̀ kó rọra dín lóní fẹ́rẹ́fẹ́. Tẹ́ bá dẹ̀ ti rí orí table mi ẹ ti rí cooked pasta mi níbẹ̀. Òun lélẹ̀. Mo ti ṣe kí ni? Mo ti sè é. Ó ti rọ̀. Kò ṣe pé ó rọ̀ ti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ like ẹ ti rí. You can see literally pé ṣe ti rí báyìí. Ó ti ṣe é jẹ. Kò rọ̀ bẹ́yẹn. So ẹ jẹ́ kí I don't want to call it parboil because tó bá jẹ́ parboil ni kò ní rọ̀ rárá ó máa kọ sí ojú bákan so but eléyìí ó ti ṣe jẹ. Nǹkan tí mo dẹ̀ fi ṣe spag yìí ojú òróró onion àti salt ó ti tán. Ẹ jẹ́ kí ó dín máa padà wá wò máa dẹ̀ tán ni. So ṣé ti rí báyìí sìn pé ó ti dín bá ṣe fẹ́ jẹ́ kó rí nìyẹn. Bá ṣe fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí ebi náà ò ní yọ̀ sí. So ní báyìí máa kó ata rodo àyàbò. Please feel free to do with less rodo tẹ́ bá yẹ pé ẹ kì í jẹ rodo. So, màá tó add onions díẹ̀. Màá fi thyme, little thyme sí. Màá fi little Corry sí. Mo yẹ sọ, nǹkan tó bá ti jẹ́ mọ́ asun, tó bá ti jẹ́ mọ́ goat meat, ẹ rọra pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì làwọn spices yín. But because eléyìí fẹ́ kọ́ wọn rìn pẹ̀lú pasta, so we had to have all this in it. This is our smoked paprika powder. Then, of course, kini wa lele Adun ọbẹ̀. Then this one is our Isebe. Shonye, this is our black pepper. So, màá wá stir fry gbogbo ẹ̀ pọ̀. Kọ́rọ̀ wọn kó ṣe kíni, kó bẹ́mbẹ́m kó yéra wọn yéké.
So màá rọra fi omi díẹ̀ kó fi loosen up a bit. Àti pé kí ọ̀rọ̀ wọn kó wọnú ara wọn dáadáa, kó cook well. Ẹ má gbàgbé wa ti ṣe spaghetti wa o. So ẹ jẹ́ kó ṣe rọ̀mùrọ̀mù mọ́ra wọn for like some seconds. So bẹ́ ṣe fẹ́ jẹ́ kó wà juicy lélẹ̀, ẹ má jẹ́ kó over dry jù, ṣó ń yé yín. So now ẹ jẹ́ ká pack spaghetti wa. Ìyẹn láti sè rather. This one will be on a low heat right now. Torí ẹ fẹ́ jẹ́ kí iná kó máa ṣe kíni, kó máa ṣe yà. Meanwhile mo ti sieve náà láti lẹ̀. So kò sómi ń bẹ̀. So I can just torí pé ó pọ̀ bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ gbọ́dọ̀ kárí, àmọ́ máa ṣe bit by bit. So meaning I'll stir fry it wọnú ara wọn so that gbogbo ẹ á coat. Ṣó ń yé yín bí mo ṣe máa ṣe fún gbogbo spaghetti yẹn, òun nìyẹn. Ṣé ti rí? Have you seen the look? That's what you want to achieve. Kó wá slummy àbí If there's anything like juicy slumps. Ṣé ó yé yín? Nǹkan tẹ́ máa fi ṣínú ní Iftar lẹ́ni níyì o. Wọ́n ta ló sọ bẹ́ẹ̀ kẹ́ ní Alase ló sọ bẹ́ẹ̀. Please kindly recreate and share my videos. God bless you. So màá da gbogbo ẹ̀ sí báyìí, màá tún sáré coat ẹ̀ ṣáà bí mo yẹn ń ṣe látẹ̀kan layer by layer ni, so that gbogbo ẹ̀ á kárí, àní cheat anybody. Ṣó yé yín? So Sherry, mo yẹ coat everything bá ṣe máa ta ṣe fún everything yẹn. So eléyìí máa jẹ́ fún toppings yẹn. Have you seen it? Hey. Then your green and red bell pepper. Look at that color. Look at that color. Ẹ ti rí báyìí. So ẹ jẹ́ kí spag yẹn ẹ kó rọra bù sórí ẹ̀ báyìí. Steaming yẹn la fẹ́ jẹ́ kó rọra cook àwọn veggies tá ṣe dá sí yẹn. Ìyẹn red and green bell pepper yẹn àti onion. Ṣó yé báyìí? So that's it. And our Asun pasta is ready. Ó ti sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀, ó ti yékébù. So ká kó serve ní ó kù báyìí. Ṣẹ́yìn náà rí báyìí, ẹ jọ̀ọ́ ẹ recreate recipe kẹ́dẹ̀ fi ṣe kíni, kẹ́ fi ṣínú ní èní o, kẹ́ fi ṣínú léní o, ìwọ bọ́lẹ̀. So ṣẹ́ni bí wọ́n bá ṣe ń gbé báyìí ṣáàrí àsún jáde ni, ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ tẹ̀lé, àṣẹ tẹ̀lé. So that's it. So mo lérò pé ẹ enjoy recipe tí mo mú wá fún yín lénìí. Ẹ jọ̀ọ́ ẹ recreate ẹ kẹ́ bá mi share videos mi, kẹ́ dẹ̀ máa fún mi ní àbọ̀ nínú comment section. Don't forget to like my videos. Thank you. Ire lọ́jọ́ gbogbo. Ramadan Kareem.